ìgbésẹ̀ tí Jìgàn gbé lórí ọ̀rọ̀ Ṣẹ́gun Ògúngbè ọ̀rọ̀ wà ń bẹ̀ ẹ wo fídíò yìí. náà ní sí báyìí gbogbo fíìmù tẹ ṣe yẹn sí tẹ ti ṣe igi arúgbó ibi gíga gbogbo tẹ ṣe lọ yẹn sí ẹ lè sọ fún mi pé ẹ ní 100 million lákàntì yìí o máa bá ń jà o. mi 100 million. ní sùúrù ẹ ní 90 ẹ máa dá lóhùn náà ẹ ní 80 ẹ ní 70 ẹ ní 60 ẹ ní 20. àṣìlè dúró bẹ́ẹ̀ nù díẹ̀. kí lè wọ́n lọ ṣe fíìmù fún dáná gbá bọ́ọ̀lù. mi mọ bọ́ọ̀lù gbà ikọ̀ tí mo ṣe náà lélẹ̀ yìí. tí mo bí ní sí ni pé ṣé o pàdé gbogbo wa láti ṣe sínú fíìmù ìbára Ṣẹ́gun pé gbogbo wa láti ṣe sínú fíìmù ẹ̀sìn kọ́tẹ́ sọ fún mi pé sí ẹ̀ wá lórí 2015 10 11 10 6 5 the plan. bàbá sọ́ni jọ sí mo sọ́ni last week monday àwọn kọ́ ló pé mo parọ́ mo ní bàbá Ṣẹ́gun o wọ́n ṣe wà yẹn o wọ́n náà wà bí 120 million náà ní sùpàtà mi sọ pé àwọn ẹbí kí 10 5 mi ò pé mo ní 20 kan sọ pé àwọn yẹn mi ò ní bàbá Ṣẹ́gun máa pa torí mo fẹ́ káwọn kó máa kúrò àti Ṣẹ́gun gbogbo àdìkò sí kọ̀ọ̀kan lọ́wọ́ ẹni láti Ṣẹ́gun ẹsẹ̀ mọ́ ìjẹ́ reality gbogbo. Ṣẹ́gun ọ̀pọ̀ fúnra pé bẹ́ẹ̀ ṣe wà ń sin àwọn èèyàn tó wà ní Amẹ́ríkà àwọn ọ̀dẹ́sì ní tó wà ní abroad tó wà ní UK tó wà ní Germany tó wà ní all part of the world wọ́n lẹ́kùn tó gbé ní sí pé Ṣẹ́gun ti wà òkè Ṣẹ́gun wà òkè kò ní wa Ṣẹ́gun bẹ́ẹ̀ kí wọ́n lọ ya fún mọ́tò bọ̀gùn ló máa ń gbé lọ. irọ́ torí bẹ́ẹ̀. àlàyé méjì ni mo fẹ́ ṣe lórí ọ̀rọ̀ yìí àkọ́kọ́ Jìgàn béèrè lọ́wọ́ bùrọ̀ Ṣẹ́gun wípé ṣé wọ́n ní 100M ní àkáǹtì wọ́n ní rárá ìbéèrè tó yẹ kó béèrè kọ́ nìyẹn ìbéèrè tó yẹ kó béèrè ni wípé ṣé wọ́n wọ́ọ̀tì 100M ṣe rí ká kó owó náírà ṣàkà mo fẹ́ kọ́ àyàn èèyàn ní ẹ̀kọ́ kan ni o ká kó owó pépà ṣàkáǹtì yẹn òun kọ́ ni pé èèyàn jólówó according to the normal principle kì í ṣe pé owó pépà yẹn kọ́ ni owó pé a kó ṣàkáǹtì yẹn nǹkan tó fowó yẹn ṣe tó ní òní wọ́n ń pè ní pé what nǹkan tó yẹn what dáadáa mo wo Elon Musk ní ẹ̀ta yìí ó sọ pé òun ò ní $100,000 is it $100,000 I think either maybe $1M or $100 million no $100M ó ní òun ní account Elon Musk the richest man in the world sọ bẹ́ẹ̀ mo fídíò yẹn ó ní ṣùgbọ́n ó ní gbogbo owó lórí investment ló wà wọ́n gbogbo owó tó ní ó ní orí investment ló wà that was a time náà tí mo ń wo interview Dangote lórí ní ibi tó ń wà ṣùgbọ́n òun wà tí nǹkan bí ilé so ẹ̀kọ́ jẹ́ ká ṣe mentality lórí yẹn so nǹkan tí a invest afọwà invest lé lórí nǹkan gan máa ń fi sọ pé yẹn jọ lówó kì í ṣe owó tó kó sí báńkì so náà ó wá lọ sọ̀rọ̀ orí ọ̀rọ̀ ìmọ̀ràn mi fún gbogbo ẹ̀yin tí ẹ̀ ń ṣiṣẹ́ yẹn ṣe rí tọ́lọ̀ bá ti ń gbà fún yín ní ìdíṣẹ́ tíátà ẹ lo owó tí ẹ̀ ń rí ń bẹ̀ yẹn láti fi invest sórí nǹkan mi ẹ má jẹ mùdùmùdùn tíátà gbàgbé ọ̀la because iṣẹ́ yẹn o lè rí ìlú kò má rí lọ́la ó máa ń yí ni so nígbà tí Ọlọ́run bá gbà fún ẹ yẹn má wò pé owó ti dé bá sì máa fún lóhùn yẹn lọ forever nìyẹn owó yẹn at that moment tún fi invest sórí nǹkan mi ó lè jẹ́ property fi invest sórí nǹkan mi má kàn máa kó pépà yẹn sí báǹkì nìkan fi owó yẹn invest sórí nǹkan mi kò ayé máa ń yí ẹwà àwọn olórin yẹn pé gbogbo olórin yìí sìn wọ́n ti ẹlòmíì dín ní hòtẹ́ẹ̀lì wọn ẹlòmíì dín ní property bẹ́ẹ̀ oní tíátà ń gbàtẹ́ bá star tájọ́ ayé yẹn yẹn mùdùmùdù yẹn ó jẹ́ pé gbàgbé ọ̀la amóyé olórin náà tó pé orí ìlànà tó rí ìlé ni mọ́ wọn nìkan tó nígbà yẹn ó sì fi ń sustain rẹ̀ bọ̀dẹ̀ yín gbà tí ẹ̀mí yẹn ẹ̀ ní ronú dé pé ó yẹ kẹ́ fowó yẹn invest lórí nǹkan míì tó bá ti wájú tán you will now be coming on social media crying begging for money àwa nìkan kọ́ náà sáwa nìkan ni ilé ayé yìí mo ti rí teacher tó jẹ́ pé ó ń gba salary yẹn ó dẹ̀ fi invest nígbà tí àwọn tó ń gba salary gan bá ń fowó invest àwọn tó ń gba salary tó yẹ pé ó yẹ ká máa wò ní pé after the retirement wọ́n sì máa gba gratitude wọ́n dẹ̀ ti máa gba pension máa gba pension lọ kò yẹ káwọn invest ìyẹn tí táwọn máa jẹun táwọn máa fẹ́ yìí sí wọ́n tún ronú pé no ẹ jẹ́ ká tún fowó invest sọ́nà mi káwọn sọ pé àwọn tó yẹ pé owó yẹn ó máa ń wá ibi ìgbàmí ó lè máa wà mọ́ so ẹ jẹ́ ká yára wa ní brain that's supposed to be the solution to our problem now because we cannot keep coming on social media every time begging for money ó yé wa so tí ayé bá ti yẹ yín ẹ̀yin ọ̀gá mi tàbí ẹ̀yin tẹ̀sẹ̀ ń bọ̀ ẹ fowó yẹn invest sórí nǹkan mi ẹ fowó yẹn dé nǹkan mi mọ́lẹ̀ so owó á lè máa jáde níbẹ̀ fún yín tó bá tẹ̀ wá di pé o rí ìmọ̀ so wàá lè máa rí owó níbi nǹkan yẹn because èrò pọ̀ ní industry yìí àwọn èèyàn kan lọ nǹkan pọ̀ ni
kò sẹ́ni tó rìn forever àwọn kan ló rìn lọ́wọ́ yìí àwọn kan tún sì ń bọ̀ lẹ́yìn wọn àwọn kan ti rìn síwájú tó ń gbà tó ayé bá ń jẹ́ yẹn má kàn máa ṣe fàájì ọ̀fọ̀ kan kiri bàtà Ṣẹ́gun ò kí ṣe orí èèyàn bẹ́ẹ̀ o ṣùgbọ́n èmi kàn fẹ́ fi ọ̀rọ̀ wọn yìí kí n fi opportunity láti pàrọ̀ kọ̀rọ̀ sáwọn èèyàn ní industry yẹn ni pé kí n fi pàrọ̀ kọ̀rọ̀ sáwọn èèyàn ní industry yẹn ni owó wà ní industry yẹn àlùbáríkà dé wà ń jẹ ní ti ṣe tíátà kọ́nà wa kádàrí èèyàn wípé ó tiẹ̀ fi 50,000 bẹ̀rẹ̀ wọ́n kàn fún 50,000 kó lọ fún movie per movie minimum 50,000 ní ti ṣe tíátà ó wá ń rí location mẹ́wàá lọ consistently that will be 500k kò sówó oúnjẹ tó máa jẹ́ location yẹn bẹ́ẹ̀ producer ló máa feed ẹ̀ kò sówó tẹ̀ tó fẹ́ sùn bẹ́ẹ̀ àwọn ló máa provide accommodation fún kéèyàn wá máa gba 500k ní Nàìjíríà lénìí sí èèyàn máa sọ pé Nàìjíríà lé torí kéèyàn tó gba 500k ní Nàìjíríà gẹ́gẹ́ bí salary ó máa ní level tó wà tó bá jó iṣẹ́ ìjọba ó máa ní level tó wà so kéèyàn wá máa gba 500k yẹn o kò sówó oúnjẹ ń bẹ̀ kò sówó tẹ̀ ń bẹ̀ o kó má wá kó wá gbogbo yẹn for years kó má wá dúró mọ́ kan yọ ń bẹ̀ kó má padà wá tẹ̀ wá máa wá sórí súnmọ́ wá sí wá máa bèbè owó whereas ara àwọn tó ń gbọ́n bẹ́ẹ̀ k per movie tí wọ́n dẹ̀ ń lọ more than 5 movies ara ẹni tó ń gba 200k mo ti lọ ọ̀gá mi ló dùn mí tó transfer 350 sí actress kẹrí actress Yorùbá tí ìwé wọn wọ́n wí èmi mo ti continue ti sẹ́yìn 350 irú actress bẹ́ẹ̀ dẹ̀ lè kò lè lọ less than 5 locations ní a month tó bá lọ mẹ́wàá ó jẹ́ 3.5m ẹ̀sẹ̀ ń gbọ́ mi mo adẹ̀lẹ́ tó ń gba 400 adẹ̀lẹ́ tó ń gbà jù bẹ́ẹ̀ lọ ká pátá wa dàtí so a ní láti mọ bá ṣe máa manage ara wa ni fowó yẹn invest má máa fi ṣe fàájì kiri má máa lọ pàtí kiri má máa lọ wà bẹ́ẹ̀ kiri fowó yẹn invest sórí nǹkan míì àwọn olórin tẹ́ ń wò yẹn tó yẹ pé àwọn tẹ́ ń pa owó ojoojúmọ́ gan wọ́n pọ̀ every week wọ́n jára wọ́n invest tó wá dẹ́yìn sí invest sórí properties invest sórí ọmọ torí ọjọ́ alẹ́ ẹ má kàn máa bímọ kiri tó yẹ pé gbogbo tẹ́ bá lórí afíìmù lẹ́ ń bímọ sí ẹ má ṣe bẹ́ẹ̀ then mo dúpẹ́ lọ́wọ́ ọ̀gá mi jì gangan lórí ìgbésẹ̀ tí wọ́n gbé torí mo rí pé wọ́n létà àwọn gan padà donate owó fún ọ̀gá mi Ṣẹ́gun gbígbé mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ ṣé gan èèyàn dáadáa ni bọ̀dá Ṣẹ́gun èèyàn dáadáa ni wọ́n mo respect wọn gan so ìyá máa ṣẹlẹ̀ this is Adéọmọdé bye for now. Adéọmọdé, advocate for the masses.